Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ ìjọ̀kan ni a máa ń fún yín. Gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun náà ní ká mú wá fún yín. Gẹ́gẹ́ bí àwọn OPC bí wọ́n ṣe ń jáde síta tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń fún àwọn èèyàn ní èsì wípé kí wọ́n má criticize ààrẹ Gani Adams. Àwa rí i pé gbogbo àwọn ọmọlẹ́yìn wọn sáà ń jáde síta lọ́tùn lósì. A dẹ̀ rí oríṣiríṣi fídíò tó ń jáde síta wọ́n ń sọ̀rọ̀ pé Gani Adams pé lẹ́yìn kò dàgbàdà bolẹ̀ kò mójútó oyè tí wọ́n fi jẹ pé òun ló yẹ kó síwájú ogun láti gba àwọn ọmọ yẹn sílẹ̀. So Gani Adams náà dẹ̀ jáde síta ó ní òun kọ lẹ́tà sí gbogbo àwọn governors náà wà ní South West pátá pé kò sí eléyìí tó reply lẹ́tà nínú wọn. So a dẹ̀ rí i pé wọ́n ti fẹ́ sọ di ọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ààrẹ Gani Adams àwọn náà jáde síta tí wọ́n ń sọ àwọn nǹkan tí ojú wọn tó rí àti ipa tí olóyè Gani Adams tó ti kó nípa kí ọ̀rọ̀ ètò ààbò kó má lè mẹ́ẹ̀ ní gbogbo ìpínlẹ̀ Yorùbá. So ọ̀rọ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ òun ni a ní ká mú wá sí etí gbọ̀nyín, ká mú wá sí ojú móhùnmáwòrán yín. So ẹ̀yin tí ẹ jẹ́ fíwá sí wa ẹ farabalẹ̀ kẹ́ ẹ tún gbọ́ gbogbo bó ṣe ń lọ, ẹ ṣé gan ni. ìwé sójà kan sọ̀rọ̀ captain aṣọ OPC lógo lórí wọ́n wá léwo níbẹ̀ wọ́n ní Gani Adams is a good man. ó ní nǹkan tó kàn jọ mí lójú ni wípé àwọn olóṣèlú yìí máa bá a dé o. ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní bara wọn jẹ́. ó ní Jonathan try well. ó ní Jonathan gbogbo oníṣẹ́ táwọn kódà ní Jonathan ló ṣe é. ẹ jẹ́ ká kúrò lórí ilé yẹn. Fáyẹmí gọ́vnà Èkìtì former governor of Èkìtì ẹ tó bá wo orí social media Jonathan jókòó lórí ìkàlẹ̀ báyìí. Fáyẹmí ní akọ̀ lo system yẹn láti bá tiẹ̀ jẹ́ ni torí a fẹ́ gbàgbára gbogbo everybody shock. Kí ni problem wa? Olóṣèlú ló ń dà á láàmú, olóṣèlú ló yẹ ká máa lé kiri. Ẹ fi Gani Adams lọ́rùn lẹ̀, ẹ gbéṣẹ́ fún Gani Adams Yorùbá, ẹ fi ìjòyè ní ẹ̀ fún nídà pé kó lò ó. Inú ilé wo lẹ máa bá, nínú ìlú wo lẹ máa dé, inú oko wo lẹ máa dé tẹ̀ nínú OPC. Ìjà Fúlàní tá à ń sọ yìí ó ṣẹ̀wà 200 ní àwọn òṣèlú máa jà lókè ògùn. Kọ́lọ̀ bá fi ọ̀run kẹ́ gọ́vnà Lam Adésínà. Akọni nínú àwọn ọmọ Yorùbá gọ́vnà tá a ti ń yàn nìyẹn ọ̀kan ló jẹ́. Kí ni problem wa gan? Ọ̀tẹ̀ ti pọ̀ jù. A mọ ọ̀nà tó yẹ ká tọ̀. Bẹ̀rẹ̀ torí tá a bá fún lágbájá ní chance pé kó lọ ṣiṣẹ́ yìí òun náà máa gbóríyìn yẹn. Kí ni tiyín? Ẹ kíyèsí ẹ wo gbogbo àkàlà bí kí náà máa ń pè é Lísàbí. Gbogbo àkàlà at the end of the day nígbà tí báyẹn jagun tẹ́kí ní ọ́fíìsì. Wọ́n lọ tì sínú gbó kan wọ́n ní ọwọ́ rẹ̀ sínú gbó kan á máa yọ tọ́gbogbo bá ti dé. Ìjọ tó kù ti ń dé ìwọ̀n ò lọ sínú gbó yẹn kan lọ pé agbègbè àkàlà kọjá ní wàhùn. Why we dull our brain? Wọ́n á ní ọ̀run kan ń bẹ, ọ̀run àpáàdì, ọ̀run kan ń bẹ, ọ̀run náà. Ta ló débẹ̀ rí? Ẹ jẹ́ ká lọ ṣèkíyèsí bí wọ́n ṣe ń ṣe òkú àti bí wọ́n ṣe ń sin òkú oníkálukú. Ẹ̀sìn tí wọ́n gbé fún yín wá báwo lọ́ ṣe ń ṣe ìsìnkú wọn ẹ tojúbọ̀ ẹ wò ó. Báwo bá sí níbẹ̀? Especially àwọn ẹ̀sìn alágídí wa yìí. Kí ni problem wa gan? Àwọn kan ló ń gbowó láti Saudi Arabia náà. Ìgbà tí àwọn odidi àfáà sọ fún yín pé ẹ kọ́ àwọn ọmọ kéwu yín bọ́ ṣe fẹ́ yìnbọn. Ẹ kọ́ wọn bọ́ ṣe fẹ́ mọ̀ wẹ́wẹ́. Ìgbà tí àfáà sọ fún yín pé ẹni tá bá bá nílé ọtí tá bá nà lẹ́gba lákọ̀ọ́kọ́ ẹ filẹ̀ lẹ́ẹ̀kejì ẹ filẹ̀ tó bá dé lẹ́ẹ̀kẹta tẹ́ bá tún mọ ẹ pa. Go to social media now. Èmi pẹ̀ wá. Mo rọ̀ wá ẹ jẹ́ ká gbáradì dáadáa. Ààrẹ wà lẹ̀ láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ó yẹ kó ṣiṣẹ́. Ẹ má máa wà áfítà ọ̀rọ̀ orí social media. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́tẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ yìí náà ló gbé wọn gòkè, ẹgbẹ́ yìí náà ló tírèènì wọn, ẹgbẹ́ yìí náà ló jẹ́ kí wọ́n mọ̀ bọ́n ṣe ń jagun. Àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti lọ, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló wà lórí social media tó ẹgbẹ́ ẹnu mi àkàn kọ́mẹ̀ntì ní wọ́n á dẹ̀ máa rún mi. Kí ló dé? Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Yorùbá ẹni tó bá ti pé máa nìṣó àwà lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ pa ni o.
Abíọ́lá tí wọ́n bá dáfọ́ fún Abíọ́lá lè ní pé kó ṣọ́ra ó sì mẹ̀dọ̀ kí èṣe má bàa ṣe èṣe inú ilé kó má bàa ṣe. Abíọ́lá ni kò kó ifá yẹn dànù. Ṣé Abíọ́lá wà nínú ẹni tó yẹ kó sọ pé kó ṣe last prayer tí wọ́n bẹ̀ pa bàbá gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pa olè? Àbẹ́rẹ́ tó bá lọ sọ fún pé ṣe last prayer wọ́n ní ká wá pa ẹ́ o. Ìjà àrítumọ̀ bọ́ ṣe pa Abíọ́lá dọ̀la. Abíọ́lá lé owó lọ́wọ́ ẹran tí o olójú olówó ẹ̀ láfíríkà o. Ìdí tó fi yẹ kí gbogbo àjọ ṣọ́ra nìyẹn. Tó bá wà nínú ìlú rẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹ ti ẹ̀ dúró ná. Tí abáyéjoko lè ti bá bọ́ síta ní ìsìn bá mú ẹ̀pà pupa táwọn ọlọ́dẹ máa ń lò yẹn. Tọ́lọ́pàá parí mi bẹ̀ yẹn ọlọ́pàá challenge mi. Tí bá ní báyìí mo ṣe jẹ́ ọdẹ ni mí ìkọ̀kan ni wọ́n ṣe wọ́n á gbé mi dé station wọ́n á níbo ni mo ti rí. Ibo làwọn Boko Haram ti rí sophisticated weapons tó ń kó wọ̀lú wa. Ọ̀nà ọdún ni wọ́n gbàgbé wọlé. Èmi bẹ̀ wọ́n mo rọ̀ wá jẹ́ ká jẹ oògùn tó dáa. Ta epo sójú bíi tọ́ba nìkan ta epo sí Elédùmarè ọba ọ̀gá ògo ó wà kò ní èsì kankan tó nígbàgbọ́ lórí ẹ̀. Àbígbà tó wọ́n bí ẹ pẹ̀lẹ́sì ni. Nígbà tó délé ayé ni wọ́n sọ pórúkọ ẹ rèé. Àwa dẹ̀ máa tẹ́jọ orúkọ ẹ wo dínà mi láyé. Ẹnìkan ò láyé ni Daniel ẹnìkan ò láyé. Nígbà tó dẹ̀ rò pé orúkọ yẹn ọ̀dà tó ó change ẹ̀. Yí yẹn Daniel yẹn ó sọ di Dino. May láyé ẹnìkan ò láyé ní jẹ́ bẹ́ẹ̀. Orúkọ tó wù ìyẹn ló padà jẹ́ lẹ́yìn odi. Ọlọ́run wá wá pẹ̀lú wa for the greater gbèsà. Nígbà kan ó kọ́ kí náà agbada náà ń dà káàkiri ẹ ti ya wèrè. Ẹ jẹ́ kí ààrẹ ní pé ẹ fọ́n ní just only 6 months gbogbo kí nìyẹn á lọlẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Ẹ̀ẹ́dẹ̀ aláwọ̀ ààrẹ káàrẹ ṣe nǹkan yẹn. Ààrẹ kọ lẹ́tà sí gbogbo governors wọ́n kọ lẹ́tà fún gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá wọ́n tún remind wọn sọ̀rọ̀ lórí nǹkan ẹ̀ pé wáì tí ààrẹ fi kọ lẹ́tà sí tẹ̀ fi dá wọn lóhùn. Ẹ̀yin bloggers kẹtẹ bá ti wá ó tó ìyẹn ò ṣe ẹ̀ṣẹ̀ anybody ló ní fóònù ẹ̀ so ọ̀dẹ̀ gbé ọ̀dẹ̀ ìrákàdì sí fóònù ẹ̀ ni ọ̀rọ̀ lọ́tà sí ọ̀rọ̀ ṣe fóònù ẹ̀ ní ilé ẹ̀ a máa jábọ́ kọjá sáìsì ẹ̀ àrà ló máa pa ogo yín láṣẹ Ọlọ́run bá gbogbo ìdákẹ́dẹ́ tó wàá fẹ́ kílẹ̀ Yorùbá kú sí mi ilé àtọ̀lọ́tọ̀ wọn náà ní sí mi láṣẹ Ọlọ́run bá ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè ẹni tó fẹ́ jẹun yàtọ̀ sí ẹni tó fẹ́ ṣiṣẹ́ àwọn kan ló sọ lánàá ni pé Oòduà nation now Oòduà nation now yẹn ó ti kúrò ní Oòduà nation now ó ti di Oòduà nation APC ẹgbẹ́ kan so ìṣàwọ̀ yẹn la fẹ́ sọ pé wọ́n fẹ́ gba Yorùbá lẹ̀ so ẹgbẹ́ kan ṣe fún àwọn tó bá káwọn lára òun máa sọ̀rọ̀ òun máa dárúkọ wọn ẹjọ́ sọ̀rọ̀ kó wọ́n dárúkọ wọn ká gbọ́ bóyá ìjábọ̀ jókè náà ó ní òun tó ń bá bínú bá ń bí òun. Lovers all over the world so ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yìí wọ́n ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọwọ́ púpọ̀ nínú àwọn olóṣèlú ó wà ń bẹ̀ àwọn ní jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò náà jẹ́ kí gbogbo àwọn nǹkan yìí kó ní ìlọsíwájú àwọn ni ò fi ọmọ Yorùbá ní ọkàn balẹ̀ so kọ́lọ́ ṣàánú wa so update náà láti mú wa fẹ́yìn tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ subscribe ẹ like ẹ tan notification bell yín so that anytime tá a bá ti drop new video ẹ máa lè rí notification so ẹ máa bá wa share ẹ máa comment so I really appreciate supporting you so far we love you all thanks for watching.